ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ bá mi wo fọ́nrán yìí, gbogbo ohun tẹ́ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. A máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀, ó yá o, ẹ bá mi wò. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹni a bá fi ẹ̀jẹ̀ ọlọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ náà ni ó ṣe tí ó fi kú láyé. Irú wọn ní sọ pé yìí sọ̀hún tí ń larí ìtàgbò mọ́tò ó kọ. Lèmi a fi máa sọ wípé ẹni tí ò bá ti ní ẹ̀jẹ̀ bíbí ire tàbí tí ò ní bíbí ire kò lè hùwà re. Ẹni tí ìran bàbá àti tiẹ̀ ò bá ti ń dúró níbi nǹkan re, ẹ má expect irú ẹni bẹ́ẹ̀, irú àwọn ọmọ bẹ́ẹ̀ káwọn náà dúró níbi nǹkan re. Irú ròǹbónú mo rí wípé ẹ̀ ń gbé flyer kan síta, the kìnnìkan 100 ìṣèkiri and Yorùbá kìnnìkan 100 want to settle the kìnnìkan brief in between the olóyè Chief Sunday Igboho àti Gani Adams. Ẹ kúrò nídìí ìdò, eré ọmọdé ni. Ṣé Sunday Igboho bá yín jà ni? Sunday Igboho bá Gani jà, Gani ní bára rẹ̀ jà. Mo ti sọ fún yín pé Sunday Igboho kọ́ ló ń bínú, mo lọ́mọ kóòtù òjíire ló ń bínú. Mo ní Sunday Igboho kọ́ ni Gani ń bá jà, gbogbo ọmọ Yorùbá ló ń bá jà. Torí ẹni bá ti ń bá olùrànlọ́wọ́ ẹni jà, ẹni ló bá jà. Làwọn àgbàjọ wọn àná fi sọ wípé ọ̀tá ọ̀rẹ́ mi, àbí ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá mi náà ni. Ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá mi náà ni. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi náà ni. Ẹ kú ní dìdò. Bàbá Adéṣọ̀kan, ẹ kú ní dìdò. Àti gbọ́ntẹ́lẹ̀ ló ń bí yín nú. Tẹ́ ẹ fi pèpàdé ọ̀tẹ̀ torí májàsọ́lá. Àti gbọ́ntẹ́lẹ̀ ló ń bí yín nú. Tẹ́ni ó kubi tọ́mọ Adéyẹmọ máa gbà. Ṣé mẹ́tàdínlọ́gọ́rùn-ún yín? Mẹ́tàlélọ́gọ́rùn-ún yín? Ṣé ẹ lè dí ọmọ Adéyẹmọ lọ́nà ni? Bàbá Adéṣọ̀kan, àṣetẹ́ fi jó lágbálágbá. Ṣé owó iná ni? Wọ́n ní ẹni torí ńgbà tí Sunday Igboho máa dá ìrù ẹkùn lẹ̀, ọ̀tún máa hànà sí ìrù ẹkùn, ó yẹ kọ́kọ́ wá gbàṣẹ lọ́wọ́ yín. Ta ni yín sà, bàbá Adéṣọ̀kan? Ṣé bẹ́ẹ̀ ṣe bá OPC jẹ́? Kẹ́tù wá lórí ọ̀fẹ́ àti bá ìrù ẹkùn jẹ́ àbí? Bàbá Adéṣọ̀kan, bí ẹ ti fọ́ OPC, abẹ́rẹ́ mọ̀ pé ẹ̀yin lẹ fọ́ OPC. Torí Yorùbá sọ wípé agbépo lájà kì í ṣolè. Ẹni tó gbépo lẹ̀ lọ́wọ́ olè, òun gangan ló lè. Ẹ̀yin tẹ́ ẹran Gani lọ́wọ́, tẹ́ bákọ̀pù Gani, tẹ́ sọ́pọ́tì Gani láti da OPC rú, ẹ̀yin gangan ní mọ̀dàrú. Ìgbà tó wá mú ẹ̀sùn wá bá yín pé bàbá Dr. Fẹ́tí Fáṣẹ̀hùn ó ń ṣòṣèlú, ó ń ṣègbà ẹ̀ ṣe wádìí dáadáa, torí pé inú yín ti kọ́kọ́ rorò sí bàbá Dr. Fẹ́tí Fáṣẹ̀hùn láti gbà yẹn kọ́ ayé yín wá dà sà, ayé yín wá dà. Bá a sì máa sọ̀rọ̀ wọ́n á ìdárúkọ bàbá Dr. Fẹ́tí Fáṣẹ̀hùn, ǹjẹ́ ayé ra yín mọ̀? Láfi ní òṣìkà máa ṣe mọ̀. Ẹ̀mí Ọlọ́run ló ń bá yín sọ̀rọ̀, èmi kọ́ ni mò ń gbẹnu sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run ló ń sọ̀rọ̀, àwọn onílẹ̀ ló ń sọ̀rọ̀, àwọn bàbá wa tó ti lọ, the spirit of Dr. Fẹ́tí Fáṣẹ̀hùn ló ń bá yín sọ̀rọ̀. Bàbá Adéṣọ̀kan, ẹ̀yin gangan lẹ dá OPC rú, ẹ̀yin gangan la agbódegbà ń Gani, agbódegbà tẹ́ ń ṣe fún Gani ọ̀nà tó bẹ̀rẹ̀ yìí. Ẹ lè rí ìlú ẹkùn dàrú, ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní fún yín ṣe. Bàbá Adéṣọ̀kan, wọ́n ní àgbàlagbà yìí jó lágbàlagbà, àgbà tó bá jó lágbàlagbà ẹ lùlù làgbàlagbà fún. Ó mà lágbára o. Ẹ ń pe Gani ti wá dẹrù jẹjẹ sí yín lọ́rùn. Ààrẹ Ọ̀nà Kakanfò àti gbéṣẹ́ kan fún kó bá wa bí àwọn ọmọ ẹ̀. Ẹ wá pé bàbá, ẹ ń pe Akíntẹ́tẹ́ Akíọ́lá, ẹ ń rán sí bàbá Akíntóyè kó bá yín tọ́ fún Sunday Igboho àwọn blọ́gà tó yí ká. Bàbá ẹ́jìnì yín ti run down, bí ẹ máa ríngì ẹni tàbí ẹ máa ṣéǹjì ẹ̀. Làkàyè yẹn ti ń kó lórí yín sà. Torí ohun tí mo dúpẹ́ láàárọ̀ pé ìgbà tẹ́ ń lọ sí Kútọ́nù, ẹjọ́ ń plan security yẹn ni, ẹjọ́ ń ṣe mítì pẹ̀lú bàbá Akíntóyè àti Sunday Igboho ní Akíntẹ́tẹ́ Akíọ́lá can be my weakness. Alábàjọ tẹ́ fi gbé Akíntẹ́tẹ́ Akíọ́lá lọ síbi mítì orí bútẹ́ lọ ṣe tà. Ẹ lè da ilé irú. Ìṣẹ̀dálẹ̀ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ò ní gbà kẹ́ da ilé irú. Bẹ́ẹ̀ ti da OPC ìlú sà. Ìṣẹ̀dálẹ̀ àwọn ládéládé kò ní gbà kẹsùn ìlú ẹkùn níná, àwa ò ní gbà fún yín. Bàbá no room for you. Ṣé bí Akíntẹ́tẹ́ Akíọ́lá ọmọ yín ti dákanlẹ̀
tó pè ní màá rántí orúkọ yẹn inú ìràpadà kọ́ àwọn ṣẹlẹ̀ lónìí ìràpadà ìdáǹdè ní kẹ́ lọ́ máa jà sísà ìnirú ẹkùn no room for ọlọ̀tẹ̀ torí àwa mọ̀ pé bàbá Adéṣọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ láàárọ̀ yìí bàbá Adéṣọ̀kan náà fẹ́ ṣọ̀tẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ni torí pé nígbà tá à ń ṣe ìlú ẹkùn Sunday Ìgbòho pè yín ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé di nǹkan tí ò yẹ kẹ́ ẹ dà ẹ̀yin fara yín lẹ sọ wípé bí ẹ ṣe gbé Gani lẹ́yìn tó ó fẹ́ yín òǹgé yín jẹ ajẹ́ wípé ẹ̀yin gan lẹ́gbìn mọ̀ràn ọ̀tẹ̀ sí bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hùn kò sí irú ẹ̀ ò lè yọ fún yín nínú ìlú ẹkùn sà àwọn ládéládé lóye ilẹ̀ Yorùbá ò ní gbà no room for you sà ẹ̀yin lẹ́mọ̀ ìpàdé ọ̀rọ̀ tẹ́ ń pè kiri àti sọ fún yín pé Sunday Igboho bẹ́ẹ̀ ni kẹ́nìjà ọmọ òbẹ́ ni kẹ́nìjà ọmọ kí gbogbo lé ọmọ òbẹ́ ni kẹ́nìjà ọmọ kí gbogbo lé o Sunday òbá ẹni kẹ́nìjà ọmọ Adéyẹmọ òbá ẹni kẹ́nìjà ọmọ Adéyẹmọ òbá ẹni kẹ́nìjà ìrù ẹkùn tẹ̀síwájú lójoojúmọ́ I'm now at Ìyìn Èkìtì ní ìlú tó ti ń yin Olódùmarè àwa sí ìyìn tìyìn ìrù ẹkùn fẹ̀ sí lójoojúmọ́ so that there is no room for ọlọ̀tẹ̀ because ìrù ẹkùn belong to all the Yoruba race ẹ lè da ìrù ẹkùn rú bàbá Adéṣọ̀kan ìṣẹ̀dá wa ò ní gbà kẹ́ da ìrù ẹkùn rú bẹ́ẹ̀ ṣe da OPC rú torí ẹ̀yin gangan ní bàbá àṣàlẹ̀ fún Gani ẹ̀yin lẹ́ta bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hùn fún Gani ẹ̀yin bá ara yín sọ wípé ẹgbẹ́ Gani lẹ́yìn fún bàbá to be able to take over the OPC nígbà tó take over OPC sà ṣé ayé OPC ò bàjẹ́ ó bàjẹ́ ó sọ OPC di dàkúdà ó sọ OPC di jẹunjẹun ó sọ OPC ẹgbẹ́ tẹ́ni kó máa dáàbò bo lẹ̀ Yorùbá di ẹgbẹ́ tí ń pa ọmọ Yorùbá wèrè nínú wọn kẹjáde lánàá ní peace bàbá Èkìtì ó dárúkọ àwa kan kéétì máa bá dọ́kẹ́ wèrè wà ńlẹ̀ rẹpẹtẹ mo ti sọ nínú ọ̀rọ̀ mi ẹ̀yin baby OPC I don't have anything to do with you ẹ̀yin baby OPC yẹn ẹ̀yin tẹ́jọ́ yín OPC 10 years ago 20 years ago ẹ lè mọ n tá à ń sọ nípa ẹ̀ you don't know the genesis of the struggle of the OPC ẹ kàn wọlé ni wọn Gani wá lò yín gẹ́gẹ́ bí instrumentalist against the founders àti bàbá Adéṣọ̀kan àgbègbè àti bàbá Adéṣọ̀kan tẹ́ bọ orúkọ ara yín jẹ́ èló náà bá àgbè fún yín tẹ́ ẹ pé pàdé ṣé Sunday Igboho sọ fún yín pé òun àti Gani ń jà ni ṣẹbẹ́ lọ́mọ yín ni Sunday Igboho ẹ ṣe pé Sunday Igboho nǹkan báyìí ìkejì ṣé Sunday Igboho bá yín ṣe OPC ó fi jẹ́ pé ẹ lọ parí ìjà OPC ọ̀rọ̀ Sunday Igboho lẹ́mú jáde ńbẹ̀ let me tell you one thing Sunday Igboho àti Gani ò lè jọ ṣe papọ̀ ǹjẹ́ ẹ rí ibi tí òkùnkùn àti ìmọ́lẹ̀ ti pàdé rí the answer is no ṣé ẹ rí ibi tí oòrùn àtòṣùpá ti pàdé rí the answer is a big no ìmọ́lẹ̀ lọ́mọ Adéyẹmọ jẹ́ fún ìran kóòtù òjìire òkùnkùn bírímù ní Gani òkùnkùn bírímù ní Gani òkùnkùn bírímù so ẹ má fojú kò jó wàsà ṣẹgbọn mi tó bá jẹ́ pé torí pé ńgbà tí Sunday Igboho ń ṣe lọ́ọ̀ṣìn tọ́ni ó ké ìrù ẹkùn ní ẹgbẹ́ yẹn máa jẹ́ wọn àpè yín wọ́n ti pe àwọn tó jù yẹn lọ wọ́n ti pe àwọn baba ńlá baba yín tó bá jẹ́ torí ẹ̀lẹ́fẹ́ lọ pàdé àpòpọ̀ mọ́ Gani tẹ́lẹ̀ máa dojú ìjà kọ Sunday Igboho wọ́n ní ìgbà ọkọ̀ ìgbà àdá ó ń bó kèé lérí òkè jẹ́ òkè òmú ìyẹn ni pé òkè wà nínú fasting and prayer òkè pàpà borí wọn oh my God Sunday Igboho ló máa borí gbogbo yín Igboho ló máa borí gbogbo yín lọ́la inú kan kí ló ṣe ẹ̀yin bàbá yìí bẹ́ẹ̀ ìlú àlàáfíà tó yẹ kẹ́ máa lù nílẹ̀ Yorùbá ẹ̀ lù ṣé Sunday Igboho ló fi pé òun bá Gani jà ni àní Sunday Igboho bá Gani jà kò bá Gani ṣe ẹ jẹ́ kí Gani ó dúró ti tẹ̀ pẹ̀lú àwọn ọmọ títẹ̀ àwọn ọmọ Yorùbá láwọn ò fẹ́ Gani mọ́ ẹni dandan wọ́n gbọ́dọ̀ fẹ́ Gani àwọn ọmọ Yorùbá láwọn ò bá Gani ṣe mọ́ ẹni dandan wọ́n gbọ́dọ̀ bá Gani ṣe kí ló ṣe yín bàbá Adéṣọ̀kan that you allow these people to push you síbi tí ò yẹ kẹ́ ẹ lọ. ẹ̀yin ọmọ Yorùbá ẹ fúnra sí George Akínọlá o ẹ̀yin ọmọ kóòtù òjíire most especially those people in YSDM ẹ fúnra sí George Akínọlá ó ti sọ fún yín pé òun lọ fẹ́ lọ gbé Gani wọnú YSDM ìjákulẹ̀ ló ń bọ̀ yẹ o ẹ fúnra ẹ̀yin tẹ́ wà nínú YSDM mo sọ léyìí I'm one of the member brother mi leader mi Káyọ̀dé ẹ̀mọ̀lá ẹ fúnra sí George Akínọlá ẹ fúnra mo ti sọ nínú ọ̀rọ̀ mi kan rí
tẹ́mi ọ̀dẹ̀ máa ń sọ mo ní mo wà ní Kútọ́nù nígbà tí bàbá Akíntóyè ń gbéṣẹ́ lẹ́jọ́ Jàkẹ́ Ọlá lọ́wọ́ mo wà ní Kútọ́nù. Thank God for the life of Sunday Ọmọdéyẹmọ Igboho ṣá. Thank God for the life of the Maja Sọlá tó ní làákàyè. He called all of us. Pé bàbá Èkìtì ìwọ Akọgun Ìfátòsìn àti Ẹ̀mùké mo fẹ́ rí yín ní Kútọ́nù ní ọjọ́ Tuesday àfẹ́ṣe méjì kan ní Wednesday and Thursday. Killer must be there. Oga Warrior must be there. Oracle was there. We are more than 20 or 30 in that meeting. Tẹ́yẹ̀ kaba dúró tó bá ní àwọn làwọn kọ́kọ́ polówó àwọn làwọn kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìlú ẹkùn àwa tó jẹ́ pé ojú wa gangan àjọṣe mítì bó ṣe jáde síta ńkọ́ kí ni ká wí kí ni ká sọ kí ni ká wí kí ni ká sọ ẹ jẹ́ máa bá yé wọn mú mi ẹ̀yin lẹ́ni máa mú kóòkì bọ̀dọ̀ mo láìkì kóòkì gan. Igboho sọ pé bàbá Èkìtì I want you to be in that meeting. Igboho àwa ti dé látọjọ́ Monday àwa tèkìtì ti gbéra látọjọ́ Monday wọ́n fẹ́ ṣe mítì yẹn ní Wednesday a rò pé wọ́n máa parí mítì yẹn ní ọjọ́ Wednesday yẹn Tuesday tó Wednesday kálẹ̀ lè padà máa bọ̀ àwa sùn ọjọ́ mẹ́rin ní Kútọ́nù èèyàn ní Igboho Yorùbá ní àìgbókèrè mọ dídùn ọbẹ̀ èèyàn lọ́mọdé yẹn mọ́ tẹ́ máa ní oríṣẹ̀dá lọ́mọdé yẹn mọ́ tẹ́ máa pè kankan ní special made lọ́mọdé yẹn mọ́ ní Igboho ṣá. He loved the Yorubas. During that time náà pé Sunday Kútọ́nù bàbá Akíntóyè bàbá Akíntólè Sunday olè Sunday gba $700 million Sunday gba $70 million Sunday gba $700 kìnìkan oúnjẹ àní ẹ̀ fi wọ́n lẹ̀ ó máa tó yé wọn. Nígbà táwọn kan wọ́n sẹ́ndì programu ìjìnlẹ̀ fún mi mo náà ní kí n dàn kí ni wí ẹni táyé ti bàjẹ́ látọ̀dọ̀ lọ́wọ́ onítìrí kí ni ìjìnlẹ̀ wí táwọn ọ̀tún máa dá lóhùn. ṣùgbọ́n wà lára àwọn tọ́jọ́ lu ọmọ Yorùbá ní $1 billion owó tó gbà lẹ tí dúpọ̀ ní tìrìgbà kí ni wí Yorùbá tí mo títọ́ the òtítọ́ has already set off fẹ́rẹ̀ mítì yẹn bá bẹ̀rẹ̀ Ìgbòho wà mẹ́ bàbá Akíntóyè wà mẹ́ every one of us ní Kútọ́nù bàbá ní we must defend our land and the struggle will continue we must defend our land and struggle must be continue bàbá ní we will put this struggle in two parts tí n bá ti sọ òyìnbó tẹ́ ẹ bá ti understand àdéhùn ẹ máa fi gbé o àdéhùn ẹ máa fi gbé òyìnbó ti tèmi wúwo ju ti yín lọ o overgraduate lẹ́yìn undergraduate lẹ́yìn overgraduate lèmi bàbá ní we have military way and administrative pé architect Akínọlá George you will be my representative at home that have a duty to play bàbá ní àgbà tí ń dé ń tẹ́ bá sọ tẹ́ bá mú wá làwọn ọmọ ṣiṣẹ́ lé lórí gbogbo wa pàtẹ́wọ́ àwọn tó jáde lónìí pé bàbá Akíntóyè ìbẹ́ kó jẹ́ àwọn dìdìrín owó náà fẹ́ gbà bàbá tó kú lọ yìí àkáǹtì bàbá ọwọ́ ẹ̀ làkáǹtì bàbá wà olóńgbowó olótú lọ sọ fún àwọn ará àta pé bàbá ń gbowó àkáǹtì bàbá Akíntóyè ọwọ́ ẹ̀ ló dẹ̀ wà ẹ wá wo gbogbo àwọn tó rokú ro bàbá Akíntóyè sì mí o ó dẹ̀ máa mí pẹ́ lágbára Ọlọ́run mo ti sọ fún yín mo ní kò sẹ́ni tó dá Yorùbá kí gbẹ̀yìn wọn dáa bàbá wa dìde nínú mítì yẹn á ní bàbá ẹ jókòó ó ní ẹjẹ ń dìde níwájú yín àwa ní bàbá tẹ bá ti dìde àwa náà ò ní gbọ́n tẹ fẹ́ sọ ẹ jókòó bàbá wa jókòó this man call ìrù Gẹ́gẹ́ Ojú pásítọ̀ Gẹ́gẹ́ Ojú tó ń pera wọn ní àrólé Babalọ́lá wọn ṣe àrólé Babalọ́lá o àrólé Lúsúfẹ́rì ni wọn o Gẹ́gẹ́ Ojú yìí ṣàrólé Babalọ́lá àrólé Lúsúfẹ́rì he was in that meeting torí òun náà ní Sunday Igboho lè yan kílà àṣẹṣẹ kọkàn máa láìsọ níbẹ̀ òun nígbà òun náà wà lọ́dá security ti tẹ̀lẹ̀ ó pè ní ẹkùn mẹ́ran ó ń da Èkìtì rú lọ́wọ́ bọ̀tọ̀ Ọlọ́run ò ní gbà fún àwa ò ní gbà fún I pity those people àti ìlúpẹ́jú Èkìtì tí Gẹ́gẹ́ Ojú ń tàn àjọ máa mú nǹkan lẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ọmọ ìdàrú yẹn pọ̀ tó ń forúkọ bàbá Akíntóyè tó fi ń gbà yín tó ń forúkọ bàbá Akíntóyè tó fi ń ṣe tí ò dáa without the knowledge of bàbá Akíntóyè tó ń forúkọ Sunday Igboho tó fi ń ṣe tí ò dáa. Ọlọ́run ò jọ yín o ẹ̀yin àṣìbàjẹ́ Ọlọ́run ò jọ yín gbogbo irọ́ tí ẹ pa gbogbo èké tí ẹ ṣe àkàbòsí tẹ ṣe lórí ọmọ Adéyẹmọ òfo ló já sí Ọlọ́run ò jọ yín. bàbá wa ní torí èrè ìdí tí mo ní kí n dìde ní pé tá a bá pa gbogbo jìyín pọ̀ ẹ̀ jù mí lọ àwa ní bàbá ẹ̀yin ní bàbá wa
bàbá wa fèsì àtẹ̀tẹ̀ Akínọlá George pé mo fẹ́ ràn ẹ́ níṣẹ́, are you ready to do it? And the man say yes, I'm ready. Bàbá dẹ̀ gbàdúrà fún gẹ́gẹ́ bí o ti fara rẹ̀ lẹ̀ láti ṣiṣẹ́ fún ìran Yorùbá. Bàbá ní iṣẹ́ tí mo rán ẹ ni pé mo rán ẹ sí gbogbo ọ̀dọ́ ọba ilẹ̀ Yorùbá, gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá, to talk to them the reason that they should work for the freedom of the Yorùbá race. Pé ohun tí àwọn tá à ń bá gbé tá a jọ pé wa Nàìjíríà yìí, ohun tán ní ní ìpamọ́ against the Yorùbás kì í ṣe ohun tó dára. Iṣẹ́ tí mo rán ẹ nìyẹn. Àwọn elite, àwọn ọba, àwọn ìjòyè àtàwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì, to talk to them. They should know the reason why they're supposed to work for the freedom of their people. Ó dẹ̀ ló ń gbà. Dáadé Sunday Igboho sọ wípé bàbá Akíndélé Akínọlá tẹ́ bá ti wà wájú èmi ọmọ tẹ̀lé yín lẹ́yìn. I'm ready. Sunday Igboho ò ní kú fọ́tayọ̀. Aburú ayé ò ní ṣẹlẹ̀ sí ẹ. Ògbẹ́nikẹ́ni tó bá gbé ọwọ́ kọ́wọ́ lórí Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá, Ọlọ́run orí wọn o, ìwọ orí wa, àwa orí ẹ. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá orí wọn o, àwa orí wọn. Àwọn ẹ̀dá ènìyàn tá à ń pè láwọn baba ńlá wa tí Olódùmarè kọ́kọ́ sọ̀kalẹ̀ gbà sórí ilẹ̀ yìí, ìṣẹ̀dá yín wò wọ́n, bá bá ṣe ń gbé ọwọ́ yẹ kó máa padà sórí wọn. Bàbá ní ẹ̀ Sunday Igboho ní bàbá, Ọlọ́run ló lẹ̀mí mi. Bóyá torí ntọ́lọ́run fẹ́ràn mi wálé ayé nìyẹn to come and fight for the Yorùbá and die for the Yorùbá. Gbogbo wa ní májàfọ́lá òní kú fọ́tayọ̀. Ó wẹ́ ní ìjọ kan yín sàkú, ìjọ kan yín sàkú. Ni mo fi ń wo gbogbo àwọn tó ń gbógun ti Sunday Igboho. Bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ Yorùbá pẹ́ láṣẹ Olódùmarè. Ìyà tí táyà ọkọ̀ jẹlẹ máa jẹ gbẹ̀yìn ọjọ́ ayé yín. Inú wa dùn, ayọ̀ wa kú. Bàbá ní Sunday Igboho we head the ministry department. Bàbá kan wà ń pè bàbá yẹn ní General Raji, very intelligent man. Bàbá yẹn ti jagun rí. Bàbá yẹn wà lára àwọn tó jagun ogun Nàìjíríà tí kẹ́ ogun ojúkú. A general. Bàbá yẹn ní mo ṣetán láti work under the Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá. A general, ẹ má gbàgbé o, brigadier general kéèyàn tó di brigadier general. Bàbá Raji. Inú wa dùn pé iṣẹ́ ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tí Akínọlá dé Nàìjíríà tí ó dé ilẹ̀ Yorùbá, iṣẹ́ mi ló bẹ̀rẹ̀ sí mú jẹ́. Introduce our own security network, Ìdáǹdè. Introduce another one, kájọ dá sí. Pé ká lọ máa gba 1,000 ọ̀rẹ́dẹ́dẹ́dẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri. Ó gbéra ó lọ sí Oǹdó. Àwọn Oǹdó pè mí pé bàbá Èkìtì àjọ wà mí tì ní. Kì í ṣe iṣẹ́ tí bàbá gbé fún màá ló ń ṣe. Ó lọ sí Kogi. Àwọn ará Kogi complain. Ó wọ́n Èkìtì. The same thing we complain. And now call bàbá Akíntóyè. And olóyè ṣe Sunday Igboho ṣá. Ọ̀rọ̀ Igboho dẹ̀rẹ̀. A ní ọmọ Yorùbá ni wọ́n báwọn ṣe fẹ́ ṣe títí wọn nìyẹn. Bàbá ní I will talk to him now. Síbẹ̀síbẹ̀ wọn àjáwọ́. Ọ̀rọ̀ yẹn náà sọ nínú YSDM. Tí mo ní YSDM supposed to be on administrative. Àti ní ẹni tí Ọlọ́run tí bàbá gbé kalẹ̀ tí Olódùmarè gbé kalẹ̀ fún wa tí bàbá Akíntóyè dé fọwọ́ sí as a military officers. Ẹ jẹ́ káwọn yẹn wà ní pàdéyẹ ìwọlé àbọ̀rọ̀ tó lọ́ máa dá ẹgbẹ́ mi lẹ̀ gẹ́gẹ́ ojú dá ẹgbẹ́ títí ẹlẹ́ ó pè ní ẹkùn mẹ́ran akérèdọ́kọ aládàndá títí ẹlẹ́ ó pè ní Ìdáǹdè. Làwọn akẹ́bá dìde pé bàbá Èkìtì, you must tell us the reason that you want to turn Sunday Igboho to òrìṣà tí gbogbo wọn á máa kúnlẹ̀ bọ nínú YSDM. Àwọn ọlọ́tẹ̀ ara wọn ní bàbá Adéṣọ̀kan. Yorùbá beware of them. Wọ́n fojú jẹ́ èèyàn wọn ṣe èèyàn ìkà ni wọ́n fojú jẹ́ èèyàn rí wọn ṣe èèyàn rí. I say this pọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lè mọ̀ ọ̀rọ̀ ṣì ń bẹ nínú mi tí mi ò tí ì ní sọ síta tán ṣùgbọ́n bí máa bá ṣe ń jù síta ní kẹ́ máa mà bí máa ṣe ń wí ẹ máa dé. Àbí ìgbà tá a lọ sí ilé Ifẹ̀ ní tán ṣe Yorùbá dé tí Yorùbá dé tó di another one tán fi ń polongo ọmọ Yíbò fún wa àti Fúlàní tí Òmeyọ̀ ní pé kò ń sọ̀rọ̀ wọ́n gba máìkì lẹ́nu Òmeyọ̀ nígbà tó Òmeyọ̀ fẹ́ sọ pé Yorùbá nation no going back wọ́n ṣe Yorùbá dé under the deputy leader of YSDM wọ́n wá sọ fún wa pé ọ̀rọ̀ Yorùbá nation kọ́ làwọn bá wá sí bíbáyìí. Is it not a big slap? Ọ̀rọ̀ ń bẹ nínú mi. Onímọ̀bí ní ẹni bá gbógun ti ọmọ Adéyẹmọ ọ̀run máa gbógun ti. Ẹni bá gbógun ti ọmọ Adéyẹmọ ọ̀run máa gbógun ti. Ẹni bá gbógun ti ọmọ Adéyẹmọ òṣùpá tó ń ràn á gbógun ti. Tí òṣùpá bá ń tùyàn lára á máa ní orítọ̀ lára ni. Ẹni bá ní kí níbo lọmọ Adéyẹmọ máa gbà. Gbogbo Ọlọ́run ọ̀run dá lọ́jọ́ márùn-ún kó tó dá ènìyàn lọ́jọ́ kẹfà. Á gbógun ti gbogbo yín. Gbogbo ẹ̀yin tí Gani rán. Tẹ́lẹ̀ sáwá, we know all of you, no room for you. So bàbá Adéṣọ̀kan ẹ̀yin ẹ máa parí ìjà fáwọn OPC yín ẹ̀yin náà lẹ kúkú dàrú ṣé gbọ́ mi sà lára àwọn bàbá àtẹ́jọ́ dàrú náà ló pè wá ẹ̀yin náà lẹ dàrú ẹ máa parí ìjà fún wọn ṣùgbọ́n ẹ̀yọ́ tọmọ Adéyẹmọ kúrò ń bẹ̀ ọmọ Adéyẹmọ ò bá yín ṣe OPC
kò dẹ̀ bá yín da OPC rú ọmọ Adéyẹmọ ò dẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́nìjà ṣẹ́ gbọ́ mi kò bẹ́ẹ̀ ni kẹ́nìjà and moreover we are not bloggers I'm not a blogger bẹ́ẹ̀ bá tẹ̀tù pé wà ní ajá Sunday Igboho ìyẹn tẹ̀tù dájú blogger lọ I'm not a blogger I will say the truth baba Adéṣọ̀kan ẹ̀yin náà fẹ́ ṣọ̀tẹ̀ Sunday Igboho ni ẹ̀ múra sí akọ wípé ilẹ̀ gbígbẹ́ nílẹ̀ àwọn ọlọ́tẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣọ̀tẹ̀ Sunday Igboho ilẹ̀ gbígbẹ́ nílẹ̀ yín ẹ máa gbẹ́kú ni àgánádì yìí nísìmí ọmọdé ibà ìrírí ìjókòó sí ẹ máa gbẹ́kú ni tó bá ti jẹ́ pé irọ́ là ń pamọ́ yín lẹ́bi lè mórí bọ́ ṣùgbọ́n tí o bá ti jẹ́ irọ́ ilẹ̀ Yorùbá máa bí gbogbo yín léèrè ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n o kò sí yàtọ̀ nínú wọn o rárá o kò sí yàtọ̀ nínú wọn kò ní ti Èkìtì kò sí yàtọ̀ nínú wọn o rárá o kò sí yàtọ̀ nínú wọn abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ nínú wọn kò sí yàtọ̀ nínú wọn o rárá o kò sí yàtọ̀ nínú wọn abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ nínú wọn àti màmá ṣẹ́rí nípa ti ẹ̀yin màmá mi tẹ́ ń gbé fídíò ìjìnlẹ̀ wá ẹja fáwọn yẹlẹ̀ wọ́n já poró ni ó kù sọ́wọ́ ọmọ Yorùbá tó bá tún lọ kó sí wọn lọ́wọ́ ṣẹlẹ̀ yẹ kẹ́ béèrè lọ́wọ́ ìjìnlẹ̀ $1 million tán gbà àwọn àti Dúpẹ́ Onítìrí níbo lówó yẹ wà kí náà fi ṣe so tí Ìgbòho bá jáde síta tó bá ń ṣe náà ṣe ló ń ṣèpè àwọn tó wà lórí program wọn ṣèpè fún Sunday Igboho ṣèpè ilé àmọ́ mágbọ̀nrín ni ṣẹ́ni tí ò jẹ̀bi àmọ́ kó gbé yìí ni gbogbo èpè tẹ́ṣẹ́ orí wọn ló ń lọ bá bẹ́ẹ̀ ewúrẹ́ bá bojú ẹ̀yìn afẹ́ pèpélépe bẹ́ẹ̀ náà ní tàgùtàn bá bojú ẹ̀yìn afẹ́ pèpélépe èpè tó ń ṣẹ̀yẹ orí wọn ni ó ń lọ àánú àwọn ọmọ wọn ló ṣe mí torí tádìyẹ bá kó máa dọmọ ẹ̀ lẹ́ni wọn á dọmọ lẹ̀ lójijì gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń ro ìbàjẹ́ fún Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá torí kò ṣẹ̀yìn Sunday Ìgbòho ò ní kẹ́ni tó lọ́bẹ̀ kó má jẹun sùn kò ní kẹ́ni tó láṣọ kó wà níhò Ìgbòho ti jù yín lọ ẹ kàn ń jà pátá ni torí pé Ìgbòho èmi á máa tẹnu mọ́rọ̀ yẹ Sunday Adéyẹmọ Ìgbòho ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bíi pé òun ò jẹ́ nǹkan kan àwa la wá sọ pé you are something ojú something lọ you are special a special gift from Almighty God a special gift to all the Yorùbá race ṣùgbọ́n ẹni tó rí ra ẹ̀ pé òun jẹ́ mẹ́wàá òun jẹ́ ogún ọmọ Yorùbá ní gẹ́gẹ́ ọlọ́pàá òdo you are nothing full for arrogance lack of homalisk Ìgbòho ń jayé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ Ìgbòho ń jayé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ Májàsọ́lá ń jayé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ ìlú ẹkú ti dé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ torí bí Ìgbòho bá kú lógún ọdún lọ́gbọ̀n ọdún àádóje ọdún 1 million ọdún bàbá ẹnìkan ò lè gbé ẹ sí bàbá ẹnìkan ò yá ẹ lókòwò bàbá ẹnìkan ò dá ẹ lọ́lá Èdùmàrè ló dá ẹ lọ́lá pìhún 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 wá 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 pìhún 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 ẹ̀gbọ́n tó lè lò mí wí àbùkù ká láṣejù ó tẹ́ pìhún 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 Májàsọ́lá máa jayé orí àjẹpẹ́ àjẹpẹ́ bàbá ló rán ẹ wá pé kò jayé orí àjẹpẹ́ àjẹpẹ́ ló rán ẹ níṣẹ́ àjẹyè ló máa jẹ àjẹpẹ́ Májàsọ́lá máa ṣe tiẹ̀ àjẹpẹ́ àjẹpẹ́ ó pa wọ́n láyò ó lélẹ̀ olè Májàsọ́lá pa wọ́n láyò ó lélẹ̀ ló mẹ́fọ́ rí wá ó lélẹ̀ ó pa wọ́n láyò ó lélẹ̀ ó lélẹ̀ ní àní ẹgbẹ́ wàárí káyé lè rí nǹkan tó dáa sọ nípa títí yín ọ̀tẹ̀ Májàsọ́lá tẹ́ fẹ́ ṣe kò lè gbè yín àbùkù pẹ̀lú ikú gbígbóná lẹ́ máa fi kú láṣẹ Olódùmarè á dára fún wa ojú òní tiwa mo tún ń lọ wọn tún padà wá I want you to support ìlú ẹkùn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ojú òní tì yín àwọn kan dúró wọ́n fẹ́ ṣẹlẹ́yà Ìgbòho wọ́n fẹ́ ṣẹlẹ́yà ìlú ẹkùn ṣùgbọ́n Ọlọ́run ọba mi ti ṣe kíni ó ti nà wọ́n ní pàṣán ó ti dójú tì wọ́n ní gbangba please support ìlú ẹkùn we need your support we need your cooperation Yorùbá land must be free in the hand of the Fulani ṣe gbọ́ mi Ìgbòho bẹ́ni kẹ́ni jà o Ìgbòho bẹ́ni kẹ́ni jà ọmọ kí gbogbo lé. Ìgbòho Sunday bí ẹgbẹ̀rún ẹni. àyànfẹ́ Olódùmarè àkàndá ọmọ Májàsọ́lá. Ìgbòho Sunday òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni. Àdìsá. Millions of the Yorùbá race tí wọn ò rí Sunday Ìgbòho sójú rí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lórí fóònù lórí tẹlifíṣàn náà ti ń rí wò bọ́tì iṣẹ́ tí ọmọ Adéyẹmọ ṣe make them fall in love. Baba Adéṣọ̀kan can call us a bloggers that is your own cup of tea torí tàgbàlagbà bá ti dúró lágbàlagbà nínú Yorùbá tá a wà yìí àlùlù lágbàlagbà fún wọn lè délé ayé ṣáájú wa kán bí wa lọ́mọ
but the right they have in Yoruba land làwọn náà ní táwọn jábá jẹ́ pé àwọn ti wùwà tó dáa nígbà táwọn wà lọ́dọ̀ Yorùbá ò ní wà ní condition táwa yìí. The investigation that I make today wọ́n jẹ́ kó di mímọ̀ fún mi pé ìwà ìbàjẹ́ tó gògò nínú ayé Gani Adams, ìwà ìlọ́nilọ́wọ́ gba ẹgbẹ́ OPC lọ́wọ́ tó Frederick Fasehun, bàbá Adéṣọ̀kan lọ́wọ́ sí àwọn ló gbé Gani lẹ́yìn tó da ìrìnàjò OPC rú. Ẹ wá jáde síta ẹ wá ń sọ kánnákàntán ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ ẹ wá ń gbé àwọn kan ní bloggers ẹ wá ń bẹ Gani Adams torí owó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ yẹ̀yẹ́ at that age. sọ bàbá kan pè mí láàárọ̀ olóde ẹ̀ sunkún pé Adéṣọ̀kan ló ń sọ̀rọ̀ báyìí. Ó ní bàbá Èkìtì mọ́ ní sáà ó ní àwọn òun wà lára àwọn tó gbé Gani lẹ́yìn nígbà tó gbé Gani Adams lẹ́yìn tán ó ló ń fẹ́ yíyẹn ké wọ́n jẹ ní sílẹ̀. Bàbá yẹn ni mọ́ dárúkọ òun ni o torí kí túbà lè rí mi gbà. Ó láwọn wà olólùwòótọ́ àti lódodo wọ́n ti lọ kúkú ẹ̀ àwọn ti ṣètò kan tó mọ̀ pé irọ́ náà pamọ́ bàbá Dr. Frederick Fasehun pé ó ń ṣe òṣèlú pẹ̀lú Ọbásanjọ́. Ṣé Gani Adams ó padà ṣòṣèlú? Ṣé kò lọ sọ́dọ̀ Jonathan? Ṣé kò gbowó lọ́wọ́ Jonathan? Ṣé wọ́n dá OPC lẹ̀ fún kọ́ńtàtì fún security pipeline ni? They create OPC, they fund OPC, they give back to OPC to fight for the freedom of the Yoruba race, not to secure pipeline. Bàbá yẹn ni Adéṣọ̀kan ó dárúkọ èèyàn kan bóyá ṣé Sanya orúkọ èèyàn mẹ́rin ni bàbá yẹn dá ó ní kí n dárúkọ wọn mo ti gbàgbé àwọn tó kù. Ó ní àwọn làwọn gbé Gani lẹ́yìn ó ní nígbà tágbára bọ́ sọ́wọ́ Gani tán ó ló gé wọn jẹ big time. Ṣé ẹ tún fẹ́ kí Gani tún wá kéwọ́ ìran Yorùbá jẹ ní again lẹ́fẹ̀ẹ́ plead fún ààrẹ àti à ń bẹ ààrẹ lọ́wọ́ àti rán ààrẹ níṣẹ́ kan kó sọ fáwọn ọmọ ẹ̀kan jọ gbogbo àwọn tínú ń bí ọ̀rọ̀ yóò dé kóró létí lẹ́nu yín bàbá Adéṣọ̀kan àgbàlagbà. Bàbá kan pè mí ó ní nígbà táwọn wà lọ́dọ̀ they are afraid the Yorùbás. Ó ní that is why I don't fi gbogbo energy support Sunday Igboho pé ohun tó yẹ káwọn ṣe nígbà táwọn wà ní ọ̀dọ́ làwọn ò ṣe ní Sunday Igboho ṣe yìí. Ọba ìlú ni bàbá yẹn ọba ìlú 180 years ọba ni. Ó ní we are afraid the Yorùbá race. Ó ní nígbà tó ń rí pé ohun tó yẹ káwọn ṣe nígbà táwọn wà lọ́dọ̀ làwọn ọmọ lẹ́yìn ọmọ ìsìn ṣe. Bàbá Adéṣọ̀kan ọ̀rọ̀ yẹ òde kóró lẹ́nu yín ẹ̀ẹ́dẹ̀ẹ̀rọ ká ẹ tó sọ síta ẹ wá ń pè wá ní blogger who start it. Abẹ́ ti gbàgbé story tẹ́ sọ fún wa ní Kútọ́nù náà about Gani. Mo wá sọ fún bàbá yẹn láàárọ̀ pé bàbá Adéṣọ̀kan yẹn sọ bẹ́ẹ̀ náà pé Gani ohun tí Gani fojú àwọn rí plan tí Gani plan fáwọn bàbá yẹn ní kò parọ́ bí ọ̀rọ̀ bàbá Adéṣọ̀kan dàbí ẹni ajá tó padà sínú ẹbí ẹni. Architect Akiola George my brother ìwà bú yín o ìdẹ̀wà bá yín jà but gẹ́gẹ́ bí ọmọ Oǹdó tẹ̀pẹ̀rẹ̀ yín ẹ má jíṣẹ́ tí ò dáa o iṣẹ́ tó máa borúkọ yín jẹ́ délé ẹ má jẹ́ o. Ìjọ tí n bá gbọ́ pé ẹ pé bàbá pé kọ́ pé Sunday Igboho máa tú sí yín lójú big time. Ọlọ́run nìkan mo bẹ̀rù tó ní kọ́kọ́rọ́ ayé àti ọ̀run lọ́wọ́. Ọlọ́run nìkan lálágbára gbogbo mọ́dárí kan gbogbo èpè tẹ́tíṣẹ́ látijọ́ yìí bẹ́ẹ̀ wúdà bá fojú wẹ̀yìn afẹ́ pẹ̀fẹ́ lẹ́kọ̀ọ́ tó gbé náà tínú ẹ̀ náà bá ti mọ́ tó bá jẹ́ pé inú òdodo ni mo wà. Ẹ̀yin ni mo kọrin yẹ sí Architect Akiola George tábàárà ẹ̀yin ní iṣẹ́ ẹrú ẹ má jẹ́ o ni mo fi sọ wípé tábàárà ní iṣẹ́ ẹrú ó yẹ ká bí tọmọ jẹ́. Architect Akiola tábàárà ní iṣẹ́ ẹrú ó yẹ ká bí tọmọ jẹ́. Bọ́dà mi kọ̀ máa ṣe jíṣẹ́ tí ò dáa. Bí bàbá Adéṣọ̀kan bá rán yín níṣẹ́ tẹ́ ò bá lè kọ́ ìyẹn ń bẹ lọ́jọ́ wọ́n. Bínú sí ó ṣòro ń bájà torí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn Sunday Igboho. Ẹ dárúkọ àwọn bàbá kọ̀ọ̀kan gbà yẹn lọ́n tó lè jẹ́ ẹlẹ́rìí bóyá bàbá tó pè mí láàárọ̀ wà lára wọn mi ò ní dárúkọ bàbá yẹn ọ̀rọ̀ ò ní gùn mí dárúkọ bàbá. Pé ńgbà táwọn wo fídíò yẹn ọ̀rẹ́ mi Adéṣọ̀kan rèé kí ló wá dé bí báyìí. Fine and good. Fine and good. Kọ́ parí ìjà OPC. Ṣé àrò pé Yorùbá tún lè ní confidence nínú wọn ni? The record is there. Ṣé àrò pé Yorùbá tún lè believe nínú wọn ni? Ọmọ kékeré bọ̀bọ̀ yẹn tó sọ̀rọ̀ ẹ wo éjì bọ̀ yẹ bí i 35 years. Ẹ wo memory tó ti wà lórí ẹ̀
pé nígbà táwọn wà ní secondary school tó bá jáde báyìí ẹ̀ka máa gbèrò trade bullets pàpàpàpàpàpà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ wọn ti sùn lẹ̀ táwọn OPC ti pa torí pé wọ́n gbẹ̀jà ìjà fashion. ẹ tún wá fẹ́ ìkẹwà jáde nínú wọn iye elébi yẹ tẹ́lẹ̀ tí n bá dẹ́dọ̀ sẹ́dẹ̀ gbé wa ní fún mi lọ́wọ́ ó wá sọ pé kí wọ́n lè máa sọ̀rọ̀ ìtàn Yorùbá kọ́ mọ́ dárúkọ Gani Adams sí it is a good thing kọ́mọ kékeré máa sọ wípé ẹgbẹ́ Gani ẹgbẹ́ tí Gani kóńtò ló ń pààyàn bí ẹni pẹ́ náà ṣèbí wọ́n fẹ́ lọ́wọ́ bá tó ọba ọ̀wọ̀ tó wà mẹ́yìn làwọn ọmọ ọ̀wọ̀ ṣínàbò wọ́n pa aṣọ kan ní ṣínàbò lẹ̀ lọ́dọ̀ wa lẹ́kìtì níbà yìí in Ondo state làwọn yẹn ṣínàbò lẹ̀ fún wọn. ṣé ẹ tún fẹ́ àṣekù iṣẹ́ Gani apáti tí Gani pa ọmọ Yorùbá kù bàbá adéṣọ́ kọ́kọ́ tó máa pa wá lọ àbí impossible again ojú ti là so tẹ bá pè wá ní blogger ẹ túbọ̀ fún wa léegun ni we are ready for you sir ẹ ti ń jó lágbàlagbà at that age ẹ wo gbogbo ẹ̀wù ìgbéraga ọ̀rọ̀ aburú ọ̀rọ̀ ìbàlórúkọ jẹ́ kéènìyàn dédé wọ ọmọlàkejì kó ló ń pa bàbá Bọ́lá Ìgè kéènìyàn wọ ọmọlàkejì kó ní ó wà lára àwọn 10 million boys tí Tinubu dálẹ̀ tó ní ká máa pààyàn kiri pété dèbò wà lára wọn kéènìyàn wọ ọmọlàkejì títí kó ní ó wá sẹ́kọ̀ọ́ ní aago kan òru wá gba 50 million naira tí bàbá Bọ́lá Ahmed Tinubu owó iṣẹ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu gbé fún ó yẹ kó sọ iṣẹ́ yẹ tí bàbá Bọ́lá Ahmed gbé fún Sunday Igboho ẹ̀yin bàbá yẹn wà láyé ìgbà yẹn ẹ̀sán kankan ẹ wá rán Akíntẹ́tẹ́ Akíọlá sí bàbá Akíntóyè will not answer and I'm begging Akíntẹ́tẹ́ Akíọlá níbi tẹ́ ẹ ti sọ yẹn ní kẹjẹ kó jẹrà mọ́ Sunday Igboho sọ fún yín pé òun bá Gani jà ni bàbá Adéṣọ̀kan ṣé Sunday Igboho sọ fún yín pé òun bá Gani jà in this present condition of the Yoruba race ẹni bá ti ń bá Sunday Igboho jà gbogbo ilẹ̀ Yorùbá ló ń bá jà ẹni bá ti ń bá bàbá Ládọjà ajá àwọn ọba kàǹkàǹkà tó ṣe títí wá bàbá Ládọjà Ọ̀nìrìṣà ni bàbá wa Olúgbọ́n ni bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Èwí Adó ni Ọwọ́ Ajérò Olúpotì name all the kábíyèsí di tó fi dé orí bàbá wa Ọlọ́wọ̀ Yorùbá lónítọ̀ ń bájà ìṣẹ̀dálẹ̀ Yorùbá la máa fi ṣépèlé gbogbo yín aláàgbà má kí onímọ̀ sọ̀rọ̀ pẹ̀lú òun fẹ́ ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ní ìgbà yẹn lọ́hùn ẹni kọ́ máa ṣe bóun lẹ́rí ní Gani yìí fi sọ wípé Yorùbá ò ṣe jà fún Yorùbá ò ṣe nu ẹnu fún Sunday Igboho ni màá nu ẹnu fún ìran Yorùbá màá jà fún ìran Yorùbá ẹni ojú ẹ máa rí tí ojú ẹnìkan ò rí rí ojú Sunday Igboho dẹ̀ rí ara ti ń fún wá tẹ́lẹ̀ náà nígbà táwọn bàbá Ayọ̀ Adébánjọ ṣé ká sọ wípé ọ̀run rẹ ni àbí ká bá wa sọ̀rọ̀ tó bá dé pé lóòótọ́ lẹ́lẹ́ṣẹ̀ máa jìyà lọ́run ṣebí sinagogu lẹ ti jẹ páńpẹ́ di ọmọ ọlọ́mọ ṣùgbọ́n orí kó Ìgbòho yọ inú kan ni ọlá inú kan inú mímọ́ ni Yorùbá ni ó jà jogun lọ Sunday Ìgbòho bá wọn jà ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló ń bá wọn fà lọ́wọ́ so bàbá Adéṣọ̀kan lọ́wọ́ ọ̀rọ̀ yẹ ó korò létí àwa ó korò létí ọmọlúwàbí ilẹ̀ Yorùbá tí bàbá Akíntóyè pé Sunday Ìgbòho àwọn blọ́gà tó yí ká ṣùgbọ́n you are happy to ọ̀daràn tó ń ṣe kópa ọjọ́ ọ̀la Yorùbá tó ti ń wá ẹ̀mí ẹ̀yìn gan láti pa no wonder bóyá return tó yẹ kó fún yín níjọ́ wọn àná tí ò fún yín bí ó ti fún yín torí bàbá yẹn sọ wípé ó ní bàbá Èkìtì ìkúndín mẹ́ àwa la gbé Gani lẹ́yìn ẹ̀yìn tá a gbé Gani ó fi gé wa jẹ big time ẹ wá jáde síta ń sìn ẹ̀ ń plead fún ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹ àti mọ̀bí tẹ́ ẹ fi sí ṣebí OPC lẹ́gbẹ̀ẹ́ fẹ́ pọ̀ papọ̀ ṣé Sunday Igboho tó bá yín ṣe OPC ni sà kí ló dé táyé yín rí báyìí kí ló dé tí àwọn àgbà tó dé òní at age of 80 tẹ́sí ń lépa owó kiri tó ń jẹ́ kí àwọn ọmọ kékeré máa fowó tàn wọ́n Sunday Igboho bá yín jà o ìwà yín ló ń bá yín jà so we don't have time for nonsense we don't have time for nonsense àwọn ìyá yín ọlọ́pàá tẹ̀ ń gbé káàkiri tẹ̀ fi ń ṣépè fọmọ lọ́mọ ẹ lọ́ máa pè wọ́n ṣùgbọ́n àdàbí àdá ẹ bá lẹ̀ Yorùbá jẹ ẹ bá lẹ̀ Yorùbá mu ẹ fi lẹ̀ Yorùbá gòkè ẹ wá ń da lẹ̀ Yorùbá àdàbí àdá torí àwọn àgbájọ wọn àná sọ wípé àdàbí ó jà ojú èpè so can't send Igboho out of OPC matters ṣe gbọ́ mi ààyè àwa ò ní fàyè ilẹ̀ fún tápà again kókó lè gùn sí ilẹ̀ Yorùbá Gani lè wà important lójú yín but lójú ọmọ Yorùbá mo kò wà important mọ́ ó ti gùn kọjá eré kọjá ewé ó ti dókè ìrìn àjò ẹ̀ nínú ìran Yorùbá
ohun tá a bá ṣe lénìí tó bá di ọ̀la yóò dìtàn ọ̀la tí mo sọ kì í ṣe ọ̀la Friday ohun tó ṣe lánàá ló dìtàn lénìí. Bàbá yẹn ní pé gbàtọ́ gbé ọ̀rọ̀ yẹn wá pé Dr. Fẹ́mi Fáṣe ń ṣe òṣèlú kẹ̀ tó bá tẹ̀ máa ṣe òṣèlú ṣe bá dẹ̀ fi OPC lẹ̀ ó gbòṣèlú ó lọ́ gbòṣèlú gba contract kò dẹ̀ sọ fáwọn pé they are bitter bó ṣe pìrìsẹ́tọ̀ yẹn fún pé wọn ò tẹ̀ gbọ́ ti sáàdì tí bàbá Dr. Fẹ́mi Fáṣe àwọn ń jà lọ́ra yìí ni irọ́ tí Gani pa níjọ́ wọn àná ẹ̀ẹ̀mẹyẹ ẹ̀mí innocent Yorùbás tẹ̀ fi pa ẹ̀ẹ̀mẹyẹ ẹ̀mí innocent Igbo ní Ọ̀kọ́ta ní Àgọ́ ní Ìjẹ̀ṣà-Tẹ̀dó tó fi dé Mùṣín dé Mile 12 dé Agége dé Lawansin dé Àgùdà Ìkàtẹ́ tirẹ̀ tẹ́ fi pa dé Ìbàdàn àràtàn dálógún state ló ń lọ yẹ àwọn ẹ̀mí ìjọ wọn àná ló dìde náà tó ń béèrè lọ́wọ́ yìí tẹ́ fi kú gbígbóná pa torí pé ẹ fẹ́ gba ipò and bàbá Adéṣọ̀kan know all this kì í ṣe pọ̀rọ̀ tí bàbá tó sọ fún mi láàárọ̀ ni o ẹ̀yin fúnra yín sọ ìtàn Gani ní Kútọ́nù bí Gani mo ń bẹ̀yẹn kan sọ̀rọ̀ lọ́wọ́ sọ yìí ó nígbà tó rí fídíò yẹn pé ṣé bàbá yìí ti gbàgbé ọ̀rọ̀ tó sọ fún wa ní Kútọ́nù ni bàbá Akíntóyè wọ díẹ̀ Akíntọ́lá Akọ́lẹ́jọ́ wọ díẹ̀ and all the Yorùbá agitators díẹ̀ ní ọjọ́ yẹn ni bàbá pa ìtàn the meaning ohun tó fa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá ní ó wà nínú ìwé àwọn táwọn kọ bàbá dárúkọ ìwé yẹn ohun tó mú kí Aláàfin Ọ̀yọ́ ìgbà yẹn create oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá tó gbọ́ bí mẹ́fà fún wa pé kì í ṣe Kakanfò yẹn kò sí mbẹ̀ Ààrẹ Ọ̀nà tí Aláàfin bá jagun bóyá ìṣiná máa gbé wọlé bàbá wa ní ẹni tó kọ́kọ́ fi jẹ oyè yẹn ẹni tó ga ẹni tó sì gbọ́nlẹ̀ ẹni tó ga fíò èébú ló dorúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò that Kakanfò is not a Yorùbá language pé Ààrẹ Ọ̀nà Kakanfò ó Kakanfò ẹni tó wà lójú ọ̀nà Kakanfò gbogbo wa la gbọ́ ìtàn yẹn ní ọjọ́ yẹn this man called Papa Adéṣọ̀kan was àbòsí èléèrè ó ń dojú ti níní sẹ́yìn náà tún ṣe ìlànà Ìgbòho ni sẹ́yìn náà tún bínú Sunday Ìgbòho ni ń tẹ́ sọ fún wa ń gbà yẹn lọ pé Sunday Ìgbòho ọmọ yín ni Bàbá Adéṣọ̀kan sẹ́yìn náà tún bínú Sunday Ìgbòho ni àní ẹ̀ mọ́ bá Gani ṣe àwa we don't have problem about that ẹ̀yin nìkan kí sàkọlẹ̀ sọ̀rọ̀ mbẹ̀ mo dẹ́ni tó sọ̀rọ̀ mbẹ̀ kẹ́tẹ́ mi gan tún pàtẹ́wọ́ fún pé ọ̀rọ̀ tí màá yẹ bọ́tí kẹ́ máa pe àwọn tó wà lọ́dọ̀ Sunday Ìgbòho pé bloggers fẹ́ játijá bàbá ó yẹ kẹ́ ní tìjú pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹ ọ̀rọ̀ tó korò ni tí ò ṣe ti gbọ́ tí ò dùn ó kan létí ọmọ Yorùbá torí ní Kútọ́nù níjọ́ wọn àná ẹ̀yìn gẹ́sọ́ fún yín pé ohun tí Gani ọmọ burúkú yẹ fojú yín rí yẹn o ẹ̀sọ́ to the extent pé àwọn tó wá sí Kútọ́nù nígbà yẹn lọ kí Sunday Ìgbòho búra fún wọn pé torí pé tí ọwọ́ ọmọ Yorùbá ò bá tí ì ti agbára ìwà oníwà náà wù tó dìgbà tí ènìyàn ọwọ́ ẹ̀ bá ti agbára kẹ́ tó mọ orí ìwà tó máa wù pé Gani Adamu fojú ẹ̀yìn àgbààgbà yẹn rí mọ̀bó Gani ló wá di agent lọ́dọ̀ yín sì tẹ̀ wá ń bẹ̀ that is not our cup of tea ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá dárúkọ olóyè ṣe Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣá kò kàn wá mo ti sọ fún yín pé Sunday Ìgbòho kò ṣeé bájà kò ṣeé bínú sí ẹ bá parí ìjà OPC jẹ́jẹ́ ìdùnnú wa náà ni OPC ó dẹ́yọ kan dàbí ojú àrí ìgbẹ́ tíntín lábọ́tà fẹ́ fi jẹun àtètè nù tó bá kú òlójú ṣókò lọ́kàn ni àwọn ẹ̀mí tó ti dálé gbòdò ṣẹ́dọ̀ kó má kó lọ́pọ̀lọpọ̀ ni. so bàbá Adéṣọ̀kan the problem of OPC kò kàn mọ́ Yorùbá wọ́n ti sọ pé ẹgbẹ́ ni tó fi ń dájọ́ tó fi ń kó àjọ wọ́n ti sọ pé orúkọ ti ní build ni and you give a stranger opportunity to scatter one of the Yorùbá heritage ẹ wá jáde títa wá pé àwa kan ní bloggers ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn o ẹ jẹ́ o mọ̀ bẹ́ẹ̀ broda mi akitẹ̀tẹ̀ Akíọ́lá wọn àníran yín níṣẹ́ ẹdẹ tòrútòrú o ẹ má lọ yọ bàbá Akíntóyè lẹ́nu o ẹ jẹ́ kí bàbá yẹn sinmi etí ọ̀pọ̀lọpọ̀ yín gbá bàbá yẹn níbi ẹni gbá bọ́ọ̀lù ó tó gẹ́ allow the bàbá to rest. àwádìí máa tilẹ̀kùn ilé olóyè Sunday Igboho mọ́ àwọn kan náà torí ẹ ti ń fojú wọn pé ọ̀tá ni the chameleon people àwọn àdán tí ń gbàbòdì ẹyẹ tí ń gbà á fẹ́kú kò ṣekú kò ṣẹyẹ tó jẹ́ pé gbogbo ojú ẹyẹ ń dorí kodò ni
enough is enough. ẹ mọ tẹ́ máa ràn yín ní iṣẹ́ ẹrú, it is better kẹ́ ẹ mọ jẹ rárá lórí ọ̀rọ̀ Sunday Igboho untouched ni o, no go area ni. ṣé rí àwọn tẹ́ ń pè ní blogger akéré, àwọn tó wà lẹ́yìn Sunday Igboho wọ́n bá mu gan, wọ́n lé ní millions tó máa ẹlòmíì ò ṣe kò gbé kámẹ́rà sójú látòrí títí ní àgbé kámẹ́rà sójú á tú bí ejò sí yín àbẹ́ a máa wọ̀n tí ò yan. níwájú Ọ̀ọ̀ni ìrìṣà pẹ̀lú àṣẹ àtagbára tó ń bẹ lọ́wọ́ òun níwájú Ọ̀ọ̀ni, ta ló fún láṣẹ, ta ló fún ẹrú láṣẹ nílẹ̀ Yorùbá? ẹ stop ṣe bẹ́ẹ̀ o, ara kan gásà Yorùbá lọ́wọ́lọ́wọ́, kò sáyè fún lédè tẹ́ ń bá kiri yẹ, tẹ́ bá ń sọ̀rọ̀ OPC ẹ má sọ̀rọ̀ Sunday Igboho mọ́. bàbá ṣe ẹ gbọ́ program tí mo ṣe lánàá ni mo ní ṣe ń sùn nígbà táwọn ọmọ Gani bẹ̀rẹ̀ tó lórí ìlú ẹkùn lábẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi ẹgbẹ́ tí Sunday Igboho dẹ̀ ní ká má dẹ́gbẹ́ títí wọ́n lẹ̀. kí ló fa ìlara, kí ló fa ọ̀rọ̀ ẹ̀yìn? ẹ gbọ́ ni wọ́n ní Sunday Igboho ayé assassin ní apààyàn ní free network pé kókó jábélé kálukú ló mi ṣe tiẹ̀, kókó jábélé kálukú ló mi ṣe tiẹ̀, kí ẹ̀yin ṣe tẹ̀yin kí àwa ṣe tàwa, kókó jábélé kálukú ló mi ṣe tiẹ̀. You will never see a responsible king kó máa ní pé Gani ló máa rán níṣẹ́ torí wọ́n mọ̀ pé ó wà arrogance, nítorí pé wọ́n mọ̀ pé ìwà tó ń wù kì í ṣe ìwà ọmọlúwàbí. a lè jọ papọ̀, ẹ jẹ́ kó máa ṣe títí ẹ̀. Sunday Igboho dẹ̀ bẹ́nikẹ́ni jà, ọmọ ò bẹ́nikẹ́ni jà, ọmọ kí gbogbo yín kò bẹ́nikẹ́ni jà. mo sọ láàárọ̀ mo ní téèyàn méjì bá ń bára wọn jà náà ń parí ìjà fún. Gani yín ni kẹ́ lọ bá kó tú wà ẹ̀ ṣe. kó ṣe kí ni kó tú wà ẹ̀ ṣe o. Sunday Igboho have no problem with anybody. Sunday Igboho has volunteered himself to serve the Yoruba race. Ìlú ẹkùn ti dé, ọba ìlú ti tẹ́wọ́ gbà, ìjòyè ìlú ti tẹ́wọ́ gbà, oṣó ilé oṣó oko oṣó ayé oṣó ọ̀run wọ́n ti tẹ́wọ́ gbà. Àwọn abiyamọ ti mọ̀ tí wọn ò fẹ́ fojú sunkún ọmọ wọn mọ́, wọ́n ti tẹ́wọ́ gbà ìlú ẹkùn o. ẹ̀yà àbínú kú ni ṣe gbọ́ mi. Àwọn blogger tó dẹ̀ wà lẹ́yìn Sunday Igboho wọn ti pọ̀ tó, wọ́n yìí ń gbá rìsáàsì lọ́wọ́ ni ṣe gbọ́ mi. rìhásà náà ṣe lọ́wọ́ tí wọ́n bá jáde síta ẹ̀rù máa bà yín, ẹ̀rù aṣèkínní á bà yín. Torí ẹ̀ làwa fi ń sọ fún yín wípé Sunday Igboho kò ṣeé bá jà o, kò ṣeé bínú sí o. ẹni bá ń bá Sunday Igboho jà Olódùmarè ló ń bá jà o. ẹni bá ó máa ṣe kò máa ṣe lọ́wọ́ tó wà yẹn, ẹni bá ń ba bínú bí ìgbà tẹ́nìyàn bá ń bọ́ lọ́rùn bínú ni o. kò dẹ̀ sẹ́ni tó ń bọ́ lọ́rùn bínú tó ń jàre Ọlọ́run onítọ̀ máa kàbùkù tí bẹ́ẹ̀ gbọ́ ni. kẹ́ ẹ má bàa kàbùkù, kí ìyà má bàa jẹ́ titi yín. ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ olóyè Chief Sunday Adéyẹmọ Igboho Òòṣà, ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ ìlú ẹkùn. ọba ìbá fún wa ní mọ́tò, kó fún wa nílé, kó fún wa lówó. We want to use it to serve and to use it to secure the Yoruba race. Kì í ṣe àpapẹ́. ẹnu tẹ́lẹ̀ ẹ lè nù fún ìran Yorùbá ní Sunday Igboho ń nù fún ìran Yorùbá lọ́wọ́. ìjà Yorùbá tẹ́ sọ pé kò ṣeé gbè ní Sunday Igboho ń gbè lọ́wọ́. ohun tẹ́ ẹ rò pé kò ṣeé ṣe tí Sunday Igboho ń ṣe, iyì tó ń gbà lọ́wọ́ lẹ́yìn rò pé ó yẹ kẹ́yìn káwọn ọmọ Yorùbá máa fún yín. And you are already refused to serve the Yorubas. So Yorùbá ò ní iyì kankan fún yín. Gani Yorùbá ò ní iyì kankan fún ẹ mọ́. ẹ fi Sunday Igboho lẹ̀, cut Sunday Igboho out of OPC matter. Kò bá yín ṣe OPC. ṣe ló yẹ nígbà tí bàbá yẹn dá ẹnu lé ọ̀rọ̀ Sunday Igboho, ṣe ló yẹ kẹ́ fọwọ́ bò lẹ́nu. ẹ má sọ̀rọ̀ Sunday Igboho ní OPC bí báyìí. Sunday kò sí tó kan Sunday Igboho pẹ̀lú ọ̀rọ̀ OPC o. kí bàbá Adéṣọ̀kan lọ gbá research ṣe dáadáa. àwọn wo ló kọ́kọ́ jáde síta tó ń pe Sunday Igboho lórúkọ tí wọ́n fẹ́ tí ìyá àti bàbá yóò sọ. a tún pàdé láàárọ̀ ọ̀la. eré ni wọ́n ṣe ń ò ní ṣe kà. ẹ jẹ́ ká ṣe rere torí ènìkan torí ọ̀la ni. èmi á máa sọ pé gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ká máa kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. pé ohun tí a rò pé ayé ò rí wa tá à ń ṣe, ayé ń rí wa. a ó dìtàn nílé, a ó dìtàn lóko, gbogbo wa la máa dìtàn. ẹlòmíín wùwà lénìí tí ó máa dínà ọmọ ẹ̀ lọ́jọ́ ọ̀la. ọmọ ẹ̀ bá wà l'Amẹ́ríkà, ọmọ ẹ̀ bá wà ní Yúróòpù, ọmọ ẹ̀ bá wà nínú owó, bó bá ṣe aburú lénìí, aburú yẹn máa padà dé bá ọmọ ẹ̀ lọ́la. ọ̀pọ̀ ń jìyà lọ́wọ́lọ́wọ́ lénìí, ìwà búburú táwọn òbí ẹ̀ ti wù lẹ̀ ní. gbogbo wa la ó dìtàn, a ó dìtàn láyé, a ó dìtàn lọ́run, gbogbo wa la ó dìtàn. bàbá Gani Fáwẹ́hìnmí ó ti dìtàn, kò ti ṣe rere tó ṣe lẹ́ àgbàgbé. bàbá Táyé Ṣóláàrin wọ́n ti dìtàn, iṣẹ́ tó ṣe lẹ́ àlè gbàgbé.
ká máa sọ àwọn bàbá bẹ́ẹ̀ Adékúnlé Ajáṣin, Ọkú Bọ́lá Ìgè, Bísí Ọ̀nàbánjọ, Dr. Bẹ́ẹ̀ Kọ́lá Sankuti, bàbá wa Jeremiah Oyèníyì, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Abraham Adésànyà. Àwọn bàbá yẹn ti di tàn tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ Yorùbá à á sọ ipa ribiribi tó kó nínú ìran Yorùbá. Kì í ṣe ẹni tó ń gbébọn tó ń yí àwọn bàbá wa lọ́wọ́ sẹ́yìn tó ń gbébọn tó ń pa ọmọ Yorùbá kiri. We don't want sort of person in our midst again. Àyè gbàtàpà ó kọ́ lẹ́gùn mọ́. Enough is enough. Good night. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.